Mo kí gbogbo ọmọ Ìgbóònà pátápátá a kú dédé àsìkò yìí, a kú ọjọ́ mẹ́ta. Ẹnìkan fẹ́ bọ́ sérí kámẹ́rà, a kú ọjọ́ mẹ́ta. Dáadáa ni àbára ara gbogbo lé ń kọ́ láti àgbàyà ti sọdún tán, àṣẹ̀ṣẹ̀ ń bára sọ̀rọ̀ ni. A kú àsìkò ọdún, ẹ̀mí àìsè púpọ̀ ọdún láyé ní agbára Ọlọ́run. Ọdún ayọ̀ ni a mọ̀ ṣe láṣẹ Ìdùmarè. Mo kí gbogbo yín káàbọ̀ lérí ètò Ìgbómìnà lédè Ìgbóònà náà ní èdè Ìgbóònà. Mr. Lukman Idris ẹ káàbọ̀, Sáfẹ́jọ́ àmọ́ ẹkún o, èmi náà kí yín níbẹ̀. Ẹkún o, ẹkú dédé àsìkò yìí o. Ẹkún o, ẹ gbọ́ mi, mo ń kí yín o, òun mi ló ń pè, mo ń kí yín o, ẹ dé o. Láti ibo lẹ ti ń pè á? Ẹ kú o. Ibo lẹ ti ń pè á? Ibo lẹ ti ń pè á? Ìlóyà fún bàbá. Èmi ń gbọ́ yín o, ṣé ń gbé mi náà? Ibo lẹ ti ń pè á? Ibo lẹ ti ń pè á? Ó dàbí ẹni wí nẹ́tíwọ̀kì jẹ́ kí ẹ gbọ́ mi dáadáa. Èmi ń gbọ́ yín dáadáa o. Èmi ń gbọ́ yín dáadáa. Mo ń gbọ́ yín dáadáa. Mo ń gbọ́ yín kékeré. Wàláhì mi ò gbọ́ ẹ kú ètò. Ẹ ṣeun o. Ẹ ṣeun gan ni o. Èmi ń gbọ́ yín dáadáa o. Èmi ń gbọ́ yín o. Owó ti pọ̀ jù. Tó ìlú wa náà ni Èkó. Ẹ ṣeun gan o. Èmi ni orúkọ yín. Èmi ni orúkọ yín sà. Láti Èkó lẹ ti ń pè á. Ọmọ ìlú bo ni yín? Àtẹ̀kó. Ọmọ ìlú bo ni yín nílẹ̀ Ìgbóònà? Òró. Òró, ọmọ olóró ẹ̀ kan. Ẹ ṣeun gan ni o. Ẹ ṣeun o. Ìfẹ̀yẹ ní ṣètò yìí, ẹ ṣeun gan. Òun náà lẹ́sà sí wítò. Fẹ́ bá a sọ̀rọ̀ lérí ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ yín o. Alálẹ̀ Ìgbóònà ègbè gbogbo wa o. Ìgbóònà ò ní bàjẹ́. Mr. Bashiru ò ní ẹ káàbọ̀ o. Mr. Olamide Sanni ẹ káàbọ̀. Elizabeth Nikki ló kí yín káàbọ̀ sérí ètò yìí. Ẹ ṣeun gan ni o. Ẹ ṣeun gan ni o. Ó dẹ̀ ló ń gbọ́ ogun tí lọ́dẹ̀. Ọlátayọ̀ Sulaimon. Yàgò náà ni. Ó ló ń gbọ́ ẹbí sọ ọmọ tí mi ò gbọ́. Ara òkújọ́ yìí. Bàbá Àlàlé. Ẹ kú ètò. Ẹ ṣeun o, Kawumi. Báwo? Ẹ ṣeun gan ni o. Alálẹ̀ Ìgbóònà ègbè gbogbo wa o. Nẹ́tíwọ̀kì jẹ́. A máa join platform yẹn má wọ̀. Ẹ ṣeun gan ni o. Ẹ bá a subscribe lérí YouTube. Láti Ìlàlà Ìgbómìnà. Ìgbómìnà ilé Ìgbóònà ègbè gbogbo wa. Ìgbóònà ní bàjẹ́. Ẹ jẹ́ ká mọ sọ èdè yìí, èdè Ìgbóònà. Ẹ jẹ́ ká mọ sọ èdè yìí là lè mú dára mọ̀. Èdè yìí là lè mú dára mọ̀. Ẹ máa bá yìí. Ọláwuyì ẹ káàbọ̀, Ọlámídé Fúnmi ẹ káàbọ̀. Èdè yìí là lè mú dára mọ̀. Tó ẹ ṣeun gan ni. Ẹ jẹ́ kí ìran ọmọ nílé náà kí wọ́n mọ sọ. Pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké. Ẹ jẹ́ ká mọ sọ èdè yìí sí wọn. Èdè yìí là lè mú dára mọ̀. Wà lè gbàgbé lé o. Gbàgbé ẹ̀kú ètò ìwé mọ̀ tó jú yín ṣe. Ètò ẹ̀yìn lágbára Ọlọ́run. Ẹ ṣeun gan ni o. Ọmọlẹ́bí Bàṣírò ní ẹ ṣeun gan ni o. Ẹ ṣeun, mo dúpẹ́ ẹ káàbọ̀ sérí ètò. Ẹ̀yin Kawumi, ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Alálẹ̀ Ìgbóònà ègbè gbogbo wa o. Ẹ ṣeun gan ni o. Nẹ́tíwọ̀kì ẹ̀dá. Mo kí gbogbo
wa lẹ́ẹ̀kan sí Olúfẹ́mi John Ọlábánjí ẹ káàbọ̀ Prince Razak Ọmọláfẹ́ mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò yìí èsìkún mi lédè gbóná náà ni ká mọ sọ èdè gbóná ká jẹ́ kí wọ́n mọ̀ wí èdè kan bẹ yóò jẹ́ ìlú kan bẹ yóò jẹ́ pàtàkì ní orílẹ̀-èdè Nàìjíríà èèyàn ń pè ní ìgbóná a ní èdè gẹ́gẹ́ bí nǹkan náà ti ní èdè wọn ńlá náà ní èdè títí àyòsọ àpọ̀ ìgbóná jẹ́ ìlú pàtàkì a ní àṣà pàtàkì a ní gbogbo oríṣiríṣi kùn ó ṣe pàtàkì ní bẹ nílẹ̀ gbóná a ní gbogbo ọdún eégún ẹlẹ́wẹ̀ ilẹ̀ gbóná ló ní ìyá máa ń ṣe a ní oúnjẹ yóò pa á pọ̀ nílẹ̀ gbóná èkuru ní iyán èwú gbogbo òkun yóò pa á pọ̀ nílẹ̀ gbóná a ní àṣà léríṣiríṣi nílẹ̀ gbóná yìí ó pa á pọ̀ àmọ́ tó ó bá wọ wí ó bá mi wí báà náà la níran oúnjẹ léríṣiríṣi nílẹ̀ ìgbóná àmì o Razak Ọmọláfẹ́ àdúrà gbogbo wa ní ẹgbà lágbára Ọlọ́run ẹ ṣeun gan ni báà náà la hàn ló ń jẹ nílẹ̀ ìgbóná yóò pa á pọ̀ sọ ń jẹ sẹ́mi náà ń jẹ ṣé èsè Chinese rice nìwọ náà ń jẹ àló ń jẹ yóò ṣe pàtàkì àti sọ náà a mọ́ sọ lérí ètò yìí ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ àṣà ara òun ó ṣe kókó ibi ìfẹ́ àṣà ara ló ń jẹ jíjẹ ẹ jẹ́ ká mọ jẹ oúnjẹ ra Princess ọmọ májẹ̀mú my darling sister káàbọ̀ sérí ètò ibi àṣà ara ló ń jẹ jíjẹ rárá ẹ mọ̀ jẹ́ akóúnjẹ rálẹ̀ alẹ́ ní bùfẹ́ ìgbóná náà bùfẹ́ ìgbóná èmi ṣe àyà alẹ́ ní alẹ́ ní bùfẹ́ ìgbóná kí mọ̀ jẹ́ wú Chinese ẹ̀yin olówó alẹ́ ṣe bùfẹ́ ìgbóná a ṣe kúrú níbẹ̀ a ṣe kó ẹ̀dá àgùnyàn a ṣe yẹn èwú níbẹ̀ a sọ ọbẹ̀ elégédé a sọ ọbẹ̀ sápá níbẹ̀ a ṣe ẹ̀fọ́ àgbésánlẹ̀ a rò lágbá níbẹ̀ Abíọ́lá Abigail ẹ káàbọ̀ sérí ètò Afọlábí Sàláù Òkun Gani Sàláù Òkun Gani ẹ káàbọ̀ èmi náà kí gbogbo yín pátápátá lérí èdè yìí náà ni bẹ́ẹ̀ bá wí káwọ gbogbo awuyewuye yóò ń lọ ní ìlú àríwí èdè ó ṣe kókó nǹkan ń mú àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi wí lérí gbogbo òkun yóò ń lọ ṣe rí ètò yìí fún ìgbádùn ìgbóná amúdáralárayá ni o it's not about politics or about a government àgbé ètò ilẹ̀ bóyá torí olóṣèlú àbí torí ìjọba àbí bóyá láti mọ sọ̀rọ̀ sí ìran eré adé lérí ètò yìí àbí ìran ìjòyè kan lérí ètò yìí rárá o èdè gbóná kàkàn jẹ́ ká mọ síra létí wí ká mọ sọ èdè ra ká mọ jẹ oúnjẹ ra kí àṣà ara kí jẹ á lógún ó ní o ètò yìí èèṣe nípa tó lóṣèlú àbí ká mọ mú olóṣèlú bú àbí ká mọ mú ìjọba bú àbí ká mọ bú ọba rárá o kéèyàn mọ kọ irú ìwé báwọn ẹ mọ kọ sérí ètò yìí àbú ìjọba àbú olóṣèlú kọ̀ọ̀kan àbú ọba kọ̀ọ̀kan ètò ilédè gbóná àmúdára alárayá wí ká mọ́ gbàgbé ilé ká mọ́ gbàgbé ètò ká mọ́ gbàgbé ibìyẹ ti bíra wí àjò ìlèdùn kó dídẹ márè èèmọ̀wé ń pa dáadáa àjò ìlèdùn dòdò kéèyàn mọ̀ lọ́lé ilé làbọ̀ sinmi oko àmọ́ gbàyẹ bá wọ̀n wẹ́ ẹ̀yin Yorùbá bọ̀ Yorùbá náà láwùtò ọmọ yóò sọ lẹ́nu ni ó sàpò ìyàkọ́ ẹ jẹ́ ká mọ rántí ilé ká mọ rántí àṣà ara ká mọ ṣe gbogbo òkun àṣà ara ká mọ ṣe àṣà ara ó gbogbo òkun yóò ń dà á láàmú ní gbogbo agbègbè ra nísìnyí bí èdè ẹ̀wọ̀n yà ń wí wọ́n bá ti lè gbèdè ara wọn ti di kankan náà nù ní ìfẹ́ mọ́ bìyẹn ní kálukú ti yá ìyá náà ẹ mọ̀ jẹ́ ká wí ọmọ òró ni mí ọmọ àjàṣẹ́ ni mí ọmọ ìsánlú ni mí òkè lánàá ti yá ìlànà ti yá ìgbónàjọ ni gbogbo ra ìbá ni o fine foods lání ní ilẹ̀ gbóná ẹ mọ̀ jẹ́ ká mọ wọ́bẹ̀ ọlọ́bẹ̀ ká ká mọ̀ mọ̀ wẹ́ẹ̀dì ká ikọ̀ ká mọ̀ mọ̀ wẹ́ a máa ń ṣe bẹ̀rẹ̀ sírísì náà lè rí ètò yìí àti ṣe ìran ọbẹ̀ ẹ̀yìn ẹ̀wò kéèyàn ro lágbá kẹ́ro lágbá kẹ́sì ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ sí bó ṣe ẹ̀fọ́ àgbésánlẹ̀ náà ni bó ṣe ẹ̀fọ́ yánrin ni Ajíbóyè Abdulrasaq Ọpẹ́yẹmí ẹ káàbọ̀ sí rí ètò kámú sí kámú jẹ́ fẹ́ rí fídíò ẹ mọ́ bínú kámú sí kámú jẹ́
eríṣiríṣi ìkun ọbẹ̀ eríṣiríṣi là ní nílẹ̀ gbóònà yóò sin ìyálé mọ́ ìyálé jẹ́ yóò lè sára láǹfààní ẹni yìí bá mọ̀ ọ́n ṣe nìkan ló kù kì í ṣe kákan mú ká da ìsápálé náà ká gbogbo ẹ má ta sí ìsápá lè mú ká ṣe ká mẹ́ja gbígbẹ sí ká mẹ́ja tútù ṣe Joseph Johnson Àgbákin káàbọ̀ sórí ètò yìí o ká mú ṣe bá a ṣe ọbẹ̀ bíbélẹ̀ tí ń pè náà popkin fẹ́ rántí ní Yorùbá alẹ́ méríṣiríṣiríṣi bí ìran Ìgbò bí Kàlàbá ti mọ́ ṣe ti ra hàn kíyà náà mú sí ká mú ṣe gbogbo rẹ̀ dìgbà yìí ṣe bóyá bá a ti mọ́ ṣe làṣẹ mọ́ làṣẹ wò wí bóyá ọbẹ̀ ra ẹ̀dùn ìran ìyá rẹ̀ ṣe bá òun níjọ́ ìran ìyá rẹ̀ ṣe ní mú ẹja ìfẹ́ rẹ̀ ibi yẹn ní lágbára mọ́ òun ní wọ́n mú sí mọ́ ní ìmẹ́ja ìfẹ́ rẹ̀ ní mú ṣe gbogbo mi ní wọ́n sápá òun sí ní mú ṣe ìran ìyá rẹ̀ kàn lè rò fọ́kàrò ní Sàǹpalà ní mú ẹja ìfẹ́ rẹ̀ sí ìran náà lè mú tí a bọ̀ ká mú pọ̀ mọ́ bí wọn gbogbo elédè míì tí wọ́n ṣe títí wọn ká ṣe wo ọbẹ̀ tí ká mú pọ̀ mọ́ sí ká mẹ́jẹ ìfẹ́ rẹ̀ sí ká kó gbogbo oríṣiríṣi kódà lè mú gbé káà náà mú gbé sí ká mú gbóúnjẹ alóúnjẹ yóò sin yàn alọ́bẹ̀ yóò sin yàn ẹ̀yẹ wo lágbá lágíríkọ́ káro lágbá aṣebẹ̀fọ́ yóò sin yàn sí bẹ́ẹ̀ ẹni yóò bá ń wo wí òun ìfẹ́ mọ́ jẹ carbohydrate alẹ́ mú ọkà bàbà ń tẹ̀ ní mọ́ òun tiẹ̀ ló mọ́ wù mí òun ló sin yàn ọkà bàbà fibre ni fibre ló pọ̀ jù nínú rẹ̀ kèdà bí àgbàdo àlemúro ó tiẹ̀ mọ́ ń sìn yàn dáadáa àwọn àlemú pọ̀ mọ́ àgbàdo bí yàn yá ti máa ń ṣe kámúro lágbà yóò sìn yàn kárò fọ́ sí àṣà àdá èdè á sìn yàn torí ẹnìkan ló bí mi wí ẹyin what is this program all about it's about àṣà about our dialect about Igbómìnà dialect there is an important community called Igbómìnà land both in Kwara State and Osun State a ní àṣà yóò sìn yàn Ìgbónà là ń jẹ́ ẹnìwọ̀ yóò béèrè lọ́wọ́ mi what is this program all about about our culture about our dialect Igbómìnà Latifat Adénígbà Ebenezer ẹ káàbọ̀ lérí bàbá wo àkọlé lédè Ìgbónà yìí to entertain people in Igbómìnà local dialect láti bá ìran tí a sọ̀rọ̀ ní èdè lédè Ìgbónà kése lédè òyìnbó èdè ra ẹsẹ̀ vernacular òyìnbó ní vernacular ẹ̀fẹ̀ òyìnbó lẹ̀ òyìnbó ní vernacular èdè àṣèdélédè di èdè à ń pèdè ya ní vernacular Ìgbónà ẹsẹ̀ vernacular Ìgbónà lédè Ìgbónà lédè mi ẹjẹ́ àmọ́ sọ Ìgbónà I'm proud to be an Igbómìnà woman Ìgbónà ni mí bó bá ti wọ́n ti wí Ìgbónà ni mí inú mi máa ń dùn èrí mi máa ń wú ni gbogbo ya lè mú dẹ́kun gbogbo wà bàjẹ́ yóò ń lọ ní orílẹ̀-èdè wa lónìí òun ní bí èdè ra ibi oúnjẹ ra ibi aṣọ wíwọ̀ ra ẹ má jẹ́ ká wọ sọ aláṣọ mọ́ ẹ má jẹ́ àṣèdè elédè mọ́ ẹ jẹ́ àmọ́ ṣèdè ra àwọn Chinese yà ń rí ní ìlú wa ṣé ẹ rí kí wọ́n ṣe yìnbó ni ní ègbé yìnbó gbogbo wọn kọ́ ni wọ́n gbé yìnbó Germany èdè wọn ni wọ́n ń sọ Italy èdè wọn ni wọ́n ń sọ lóòótọ́ àwọn wútò èdè yẹn mú kọ́ àánú ìran yóò colonize èdè yẹn ń sọ ni yóò bá wọn ti colonize èèyàn èdè yẹn bá ti ń sọ náà lèèyàn máa ń sọ àmọ́ yóò yà wí ká ṣèdè ranù yóò ìwé ká sọ èdè ranù o kìwé ká sọ èdè ranù ara ni mo rí wútò à sọ èdè elédè àwọn eke àníṣọ dáadáa àmọ́ múra ara ṣe yẹ̀yẹ́ sọ lè wí kí èyìnbó kí sọ Yorùbá kí rí sọ ni bàbá ṣe ará èyìnbó yóò sọ Yorùbá yé a máa wọ kí olùkúdò ó try kódà ó gbìyànjú ó sọ àmọ́ inú ẹ máa dùn àmọ́ bó bá já àlàṣe òyìnbó yàtà bọ́n ayé ẹni ò ń bàjẹ́ lérí social media a máa gbé ká òyìnbó rẹ lámà àmú ní àlẹ́ ṣe photoshop rẹ ẹ máa rìkọ́ọ̀dù rẹ ká ẹ máa wó tàbọn ẹ máa wó àgàgà àwọn olórí láti ẹ̀dáràn ní ìgbọ́dọ̀ ṣe òyìnbó sọ tí wọ́n bá wọn àmọ́ bí ọ̀rẹ́ òyìnbó yóò sọ ní èdè elédè ìran tó ń yàn mú èdè títí àwọn èso ń èsì sọ àmọ́ rẹ̀ nínú èdè wí kódò ó gbìyànjú kódò tí ó try o kódò ó rí sọ dín níwọ̀nba bìyà ti bá gbogbo ẹjẹ́ nù
ìwọ yẹn ọ̀sẹ̀dẹ̀ lédè ní titi ẹ̀ ọ̀tàbọ̀n àmọ̀mọ́ra á ṣe yẹ̀yẹ́ kèsì hàn bá òun gbogbo yòó ń kó bára ní ẹ jẹ́ ká padà síbi èdè ra ká padà síbi aṣọ ra ká padà síbi àṣà ra bàbá àgbé prógrámù kálẹ̀ àwẹ̀ àfẹ́ wọṣọ títí àṣọ di prógrámù pàtàkì ló yẹ ká gbé aṣọ wíwọ̀ wa ló jẹ́ kí jẹ́ pàtàkì sí ya ká mú aṣọ aláṣọ ká mú wá kákan fi ṣe prógrámù wító àwa náà fẹ́ yí aṣọ aláṣọ wọ̀ lónìí o kí èèyàn wo àmọ́ ní àní dípò yìí àmú kọ́tọ̀ títí aláṣọ di yìnyín mọ̀ wò gẹ́gẹ́ bí wí àmúkò tuntun wá yìnyín àwọ̀ ọ̀nà mẹ́àwọ̀sọ bílẹ̀ ní ìwọ̀lẹ́ máa yan àṣọ ní kóso yẹ kún yẹ kí jẹ́ ikún gbogbo ìgbà yà máa ń ṣe ní gbogbo ìgbà àti aṣọ di ibi kọ́tọ̀ yà bring into our kínní inú ẹ̀ máa dún àmà pàtẹ́wọ́ ní àṣà ara aṣọ wíwọ̀ ọ̀ra yẹ kí jẹ́ ìkun ojoojúmọ́ yà ń ṣe gbogbo orú wọn kò báyìí ló ń jẹ́ kí gbogbo ọ̀rọ̀ nàìjíríà mẹ́hẹ̀ ló jẹ́ kí mẹ́hẹ̀ kámọ́ ìgbóná gidi kámọ́ sọ́bà ló jẹ́ mẹ́hẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ ṣèdè ra ẹ̀jẹ̀ àmọ́ jẹ́ńjẹ́ ra ẹ̀jẹ̀ àmọ́ wọṣọ ra bá a bá ti ní wedding bá a bá fẹ́ ṣe wedding lọ bí yẹn bá ti wọ wedding gown kè tí ì ṣèyàwó a lè ṣe ká mú àṣọ àṣà títí a wedding títí a lẹ engagement tí àṣà aláṣà gangan ni wedding níbi ìyàtúnra ayé ara ṣe sí àmú àṣà tèyìnbó wọn ni ọjọ́ wedding gan ọjọ́ yẹ kí jẹ́ ọjọ́ ìyàwó gangan ká mú àṣà àti ṣe ra ká mú culture ra ká gbé lárugẹ kí jẹ́ ọjọ́ ìyàwó yẹ kí jẹ́ wùtò ẹnìyẹn bá wọ wedding gown kí yẹn kàn wọ bóyá bí ọjọ́ friday yìí bóyá ń lọ sí registry kẹwọ wedding gown kẹ lọ sí registry kan lè ṣe yìnyẹn bá ṣe àbí kan lọ church kí pastor kan bless yẹn kẹ á mú ọjọ́ ìyàwó gangan kẹ á mú aṣọ títí aṣọ ìbílẹ̀ latifat eraji ẹ káàbọ̀ ká mú ìyá àpèsìn àlàáfíà táyọ̀ ẹ káàbọ̀ latifat adénígbà ebenezer ẹ káàbọ̀ ká mú aṣọ wedding títí àwọn aṣọ òkè àbí aṣọ ìyá ń lò ní sin àgbàlódé òun ká mú sọjọ́ wedding gangan ká mú sọjọ́ ìyàwó òun ló yẹ ká wò àmọ́ dípò yìí engagement làkà mọ̀mí mọ́ làmọ́ aṣọ títí a ṣe wedding gbogbo yìí gbogbo ayé péjú pátápátá òun aṣọ eléyìnbó la gbé wọ̀ almaruf balógun ẹ káàbọ̀ aṣọ eléyìnbó la gbé wọ̀ ńlámùsẹ̀ èyí o so sìyàn bá òun kèsìyàn bá òun àìgbé àṣàrà lárugẹ náà ni àṣàrà ti ń parun ẹ jẹ́ ìgbéyàwó jẹ́ ẹ̀kún kan gbòógì nínú gbogbo àṣà ní gbogbo ènìyàn ó jẹ́ ọjọ́ pàtàkì ẹ jẹ́ ká mọ̀ jẹ́ kí ọjọ́ ìgbéyàwó kí mọ̀ jẹ́ wító ikú àṣàrà gangan là á mọ̀ ṣe níjọ́ ọ̀hún kí mọ̀ jẹ́ wí àṣà aláṣà ká mọ̀ gbó nǹkan kan tí ń gbó lóka ní sí ìwé bá lọ bí àwọn ìgbéyàwó míì rí gàrí ìjẹ̀bú níbẹ̀ rí gàrí yìnyín ṣe ga ajẹ́ káwọn náà wọ́n ṣe bá àwọn àgbóhùnà ká fẹ́ ṣe ìyàwó ká ro lágbá níbẹ̀ ká ṣe èkúrú ọ̀rọ̀ mi lè dàbí ìsọkúsọ àṣà ní àṣà ara nu rí gan ṣe inú dídùn mo lọ prógrámù kan ní ilé ọdún yìí mo lọ yìí ní ilé wọ́n pè ní àjà youth forum wọ́n gbé wọ́n mọ̀ lọ́dọọdún nù ẹ̀ lérí rẹ̀ sì níbẹ̀ èkúrú àti lágbá oníhànrò wọ́n sòkúrú wọ́n sògì ẹ̀dá lálẹ́ ni o wọ́n sògì so kódà odidi mọ̀lú bíi méjì àbí mẹ́ta ni wọ́n po níbẹ̀ ògì ẹ̀dá èkúrú àti lágbá mo ya mẹ́kúrú àti lágbá mo ya jẹ́ oníhàn sè níbẹ̀ bó ti yẹ kí rí nu èsì kẹ́ mọ gbé Chinese rice Japanese rice kìnìkan kẹ́ mọ gbé ilẹ̀ lọ ní gbogbo àmújẹ títí àwọn àṣẹbí gbéyìí tó wọ́n bá fóúnjẹ yìí ànípọ́nlé oúnjẹ tí àwọn gangan ló yẹ kí jẹ́ oúnjẹ gbòógì níbẹ̀ kẹsẹ̀ òkúrú lẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ti léyìn lóòótọ́ àmọ́ yìí wàhálà oúnjẹ pọ̀ ebó ló pò lẹ́yìn yẹn ń gbà lé bàá ṣe kẹsùn kúrú bá mú ẹdín ata sí ẹsẹ̀ bẹ́ẹ̀ lásán ni bá fẹ́ lẹ́ ẹmúrú bá tiẹ̀ jẹ́ kẹsẹ̀ lásì kẹmọ́gì ẹ̀dá ẹ̀sùn ògì ẹ̀dá lẹ̀ bá mú ẹ̀sùn lẹ̀lẹ̀ sí
ẹ dín kàrà sí, ẹ mú ọbẹ̀ ẹ ṣe ọbẹ̀ sí, ẹ ṣe ọbẹ̀ sápá, ẹ ṣe ọgbọ́n ọbẹ̀ ríṣiríṣiríṣiríṣi níbẹ̀ nílẹ̀ gbóná ya tí ro bẹ́ẹ̀ ní wíwà bá lọ́bẹ̀ àbẹ́ ànẹ́gí ẹ ṣe gbogbo wọn bẹ́ẹ̀ ń kí sí yàn ẹgún yàn ti olópò kúkú ni bẹ́ẹ̀ gbogbo lẹ̀ gbóná ní sẹ́yìn bẹ́ẹ̀ ìyàn kò lọ́bẹ̀ ń bẹ bẹ́ẹ̀ mówó débì hàn yóò ń ta yẹn ẹ bá mi gún yan 10,000 ẹ bá mi gún yan 15,000 o ní ẹ̀bá ni gún àlejò wọn wí àlejò pàtàkì yá rè ká mú ká mú ẹ mọ́bẹ̀ yóò sí yàn ti ẹnì yẹn wò lágbàgán ló ń fẹ́ lọ́pọ̀ jù pàápàá jùlọ àárẹ̀ èkó mélòó wà ló ń di lágbàjẹ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ dé ilẹ̀ bẹ́ẹ̀ dọ̀dọ̀ ilẹ̀ gbóná ẹ̀ lè rí làgbà ìyẹn mélòó ń bá ẹ̀ sọ̀rọ̀ ọmọlẹ́ bọ́lé ẹlẹ́rọ nàìjíríà bẹ́ẹ̀ ti ṣe lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ ti ṣe lọ́ọ̀rẹ́ níwọ̀ ẹlẹ́ wàhálà rẹ̀ mọ̀ ń sú ẹlòmí torí mọ̀ ń gbé lọ́lẹ́ lẹ́rọ ilé bẹ́ẹ̀ lẹ́rọ ìgbà yìí mú bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ni ọ̀jẹ̀rẹ̀ bọ́ ti ṣe lọ́ọ̀rẹ́ torí mo ro lágbà ni. ẹ jẹ́ ká máa ṣe báwọn níbi ìkún wa ká bímọ ká ṣòkúrú níbẹ̀ ká sì ro lágbà níbẹ̀ ká mú yán ká gún yán eríṣiríṣi òkun mi bá ń bẹ lóúnjẹ ra nílẹ̀ gbóná ya ní ó ń bẹ àgbàdo àtẹ̀wà ká ṣàgbàdo àtẹ̀wà alẹ́ mú ọkùn mi yóò sìyàn àgbàdo àtẹ̀wà wọn ti fẹ́ràn rẹ̀ ká mú ọkùn mi yóò sìyàn ká mú ṣàgbàdo àtẹ̀wà ká mú àgbàdo àtẹ̀wà ká mẹ́ja sí ká gé gbogbo kọ̀ǹpọ̀mọ́ sí ká mẹ́rìíríṣiríṣi kún sí agbélárugẹ ni ẹ̀yin ìmájì kẹ́ lọ bí wedding kán mọ sáfà àgbàdo àtẹ̀wà kẹ́ mẹ́ja kẹ́ mú gbogbo rẹ̀ sí ẹ̀ ti rí sí kẹ́ra mú kẹ́ra débi wedding kán ro lágbá kán ro kí siyàn dáadáa lágbá ọlọ́ka bàbà kẹ́ mọ́ka bàbà ẹ má gbàdo sí ẹ̀rọ ẹ á ṣe ẹ̀fọ́ àgbésánlẹ̀ bó ṣe ẹ̀fọ́ gbàgbá ni ẹ ṣe ẹ̀fọ́ sí bóun ṣe ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ náà nìyẹn ní kálukú bá ń fẹ́ múrúpa lérí ẹmọ ní kálukú ẹmọ ẹ rí iyùn lẹ́rẹ̀ ẹ̀ka tó ẹni jẹ rẹ sí níbẹ̀ iyùn lẹ́rẹ̀ ẹni jẹ ẹjẹ àgbèdè alárùn ọ̀rọ̀ yìí mò ń sọ lé dàbí sọkúsọ lẹ́nu tó lórí mọ́ bóyá mò ń sọ̀sọ̀ bóyá mò ń sọ ọkùn yé bóyá rí mi èpè eré mi pé ni o ń fẹ́ràn lé ni o àjò ilé dàbí ilé o ilé lẹ́bẹ̀ sí yẹn ti lè pálájà tó àwọn ilé làbọ̀ sí mi èmi fẹ́ràn lé òun fẹ́ràn lú mi o èmu lú mi sí ẹ o èmu gbóná bóun dẹ́sẹ̀ kó lọ́ọ́ bẹ́ẹ̀ tí délé gbóná ẹ̀kan tí délé ètí délé bóun délé bẹ́ẹ̀ tí délé gbóná ètí délé ọkùnrin gbogbo léka kùnrin ìlú ká kún kó láti ìlú kan kún bọ́ sí ìlú mi ẹsẹ̀ nìyẹn lè bá níbẹ̀ o ẹ̀kan wọn rìn ìlú ká náà ni mo fẹ́ dọ́nà ọ̀rọ̀ àgọ́ mo fẹ́ dọ́nà òkun mo fẹ́ dọ́nà ọ̀sìn mo fẹ́ dọ́nà léèrè ẹ̀kan gbé mọ́tò èèmọ̀ káàkiri náà ni gbẹ̀lẹ́ ti èrè ní kaṣú èrí ẹni kinní kan èrí ẹni gbà lẹ́mọ̀ mú gbogbo rẹ̀ lẹ́mọ̀ yà lẹ́mọ̀ rìn mẹ́mọ̀ mú mi ṣe yẹ̀yẹ́ ń fẹ́ràn lé ní ń fẹ́ràn lú mi ní o ń fẹ́ràn lú mi ní o ṣé ìkùnrin kan bẹ yóò dàbí ilé ni kèsì ìkùn yóò dàbí ilé atẹ́gùn àlàáfíà fẹ́ sí ọlọ́ọ̀rọ̀ ọ̀jẹ̀ láàárọ̀ dandan kọ́ ni kọ́ ṣe gbì sílé ọ̀lẹ̀ dáko ẹ̀dá ọ̀dẹ́kọ̀ ẹ̀dá ọ̀rà kàrà sí gbélépo ló wù ọ́ ni bólóróró ni ọ̀rà sí bí ọ̀lẹ̀lẹ̀ ló wù ọ́ ni ọ̀rà sí bó ti dago mọ́kànlá elékuru ti délẹ̀ elékuru ti ṣetán lágo mọ́kànlá ọ̀jẹ̀kuru sí bámú tùrẹ̀kuru ọ̀jẹ̀kuru sí ẹ̀kọ́ bọ́sọ̀jọ̀jọ̀ náà ló wù ọ́ ni ọ̀rẹ́ ènìyàn ń dín jọ̀jọ̀ ọ̀rẹ́ jọ̀jọ̀ bọ́sọ̀jọ̀jọ̀ 100 naira ọ̀dàkọ̀ 50 naira 150 ni wọ́n ti jẹ yóò láàárọ̀ ọ̀ lè jẹ́ tán bó ti dọ̀sán ọ̀rẹ́ kuru èkuru wàsó ọ̀lẹ́jẹ̀ èkuru méjì tán àwọn ọba ní mú kọ̀ọ̀kan gbọ́ ọ̀lẹ́ mú ra méjì bẹ́ẹ̀ mú kọ̀ọ̀kan jẹ́ gẹ̀lẹ́gẹ́ méjèèjì tán ọ̀rà ọ̀jẹ́ láàárọ̀ ọ̀tí jẹ carbohydrate ọ̀tí jẹ protein ọ̀sán bá ọ̀tí jẹ carbohydrate ọ̀tí jẹ protein ọ̀rẹ́ èkuru ọmẹ́kọ̀ jẹ́ gbọ́dọ̀ ọwọ́ ọ̀rọ̀lẹ́ ọ̀rẹ́ ènìyàn kò lọ́bẹ̀ bá ti lọ́bẹ̀ ilé ọ̀rẹ́ ènìyàn kò lọ́bẹ̀ fún bá ti ń lọ báwọn bá ti yàn yín gúnyán pokípokípokí ìyẹn máa ń gún ẹ̀yà páàkì sọ́dọ̀ wọn ni ẹjẹ́ rẹ̀ bá mi mú yan 100 naira àbí yan 150 ìrà ni bóun ṣe níyan kò lọ́sùn gbọ́ yan rẹ̀ kò lọ́bẹ̀ gbogbo bíkíbi nílẹ̀ gbóná ni ọmọ gbọ́ yan rẹ̀ kò lọ́bẹ̀ ni ọ̀rá yan kò lọ́bẹ̀ ọmọbẹ̀ yóò sìn ọ̀tọ̀ ọlọ́bẹ̀ ńlẹ̀ ọ̀sẹ̀bẹ̀ sílé ọjẹ́ ṣé ìyún gé tó kínú ẹni dùn àgàgà ni bá tẹ́ ń bẹ lọ́nà sáìtì Ọláìtàn Ajíbádé ẹ̀kún o àmì o èní rẹ̀ yín náà o ojú yẹn mú wò èèmọ̀ ní fọ́ o ọ̀rìyàn yín pọ̀ látoko yẹn ń gbèbẹ́ pẹ́ bọ̀ yẹn ń gbọ́ gẹ̀dẹ́ bọ̀ yẹn ń gbé gbogbo rẹ̀ bọ̀ ọ̀sán gbogbo rẹ̀ ọ̀pẹ̀ hàn ọ̀ra ọ̀jẹ̀ yìí lọ́jọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta èmi kàn dàbí ilé kèsì èsì yóò dàbí ilé àmọ́ tó gbàyí yan yóò Ọlọ́run gbé sókè ní ìbá tún ṣe
àmọ́ bí èbè iyú bí gbogbo ìyá bá rà náà ẹ jẹ́ a máa ṣèdè ra ẹ mọ̀ jẹ́ ká gbàgbé àṣà ra ẹ jẹ́ ká máa ṣe àṣà ra ká ṣèdè ra ká wọṣọ ra ká nínáwó ṣe ká gbé àṣà ra lárugẹ níbi àti ń ṣènáwó ra ni ẹ jẹ́ òun ní kẹ́tẹ́ ká máa ṣe gbogbo bàbá ijó ẹ̀gùn náà kọ́ ẹ̀ kàn ké díẹ̀díẹ̀ náà òun là á mọ̀ ṣe títí ọlọ́yẹ kúkú gbàrà ọlọ́yẹ gbàrà lágbára àṣẹ Èdùmàrè ọlọ́yẹ gbàrà jọ̀yẹ̀ ẹ̀gùn kọ́lẹ̀ ẹ̀ kàn ké òwe Yorùbá ẹ jẹ́ ká mọ̀ ṣe báwọn ẹ jẹ́ ká mọ̀ ṣe báwọn díẹ̀ ni bó bá yá ọlọ́run yóò gbójú àánú rẹ̀ wò á àájànà lọ́jọ́ kan àmọ́ ẹ má jẹ́ àgbàgbé èdè ẹ má jẹ́ àgbàgbé àṣà ara aṣọ wíwọ̀ gbogbo ẹ̀rọ láti máa ń sọ lérí ètò yìí gbogbo wọn ṣe ọ̀nà ara ìgbóná ní ìkun yóò pọ̀ léríṣiríṣi àmọ́ ó kù sọ́wọ́ ẹ ó kù sọ́wọ́ mi láti má gbàgbé rẹ ẹnìkan béèrè kíní kan lọ́wọ́ mi lérí ètò bẹ́ẹ̀ bá fẹ́fẹ́ yàwó ọmọ ìgbóná báwo ìpalẹ̀ yẹn ṣe lérí ìwọ pè mí ẹ̀rẹ̀ bá fẹ́ fọmọ gbóná lọ́kùnrin pè mí fẹ́ fọmọ gbóná lóbìnrin wọ̀yọ̀ má tẹ̀jíṣẹ́ ránṣẹ́ ìyẹ̀wò tó bẹ́ẹ̀ bá fẹ́ fọmọ gbóná ńkọ́ èèyàn máa ń matchmake ara èèyàn yìí àwọn wọ́ọ̀kì bíbí èèyàn yára tí wọ́n ṣe lọ́yìn ìgbà kan nù tó bá rẹ́ni yóò wù ọ́ bí èèyàn bá tó lágbájá ń wọ́kọ̀ tàmọ̀dọ́ wọ́n yàwó ẹ̀rí rẹ ni àmọ́ ẹ mọ̀ jẹ́ apárọ́ lérí ètò yìí èèṣe gbogbo ìwò yọ̀ọ̀ ní kọ́mọwọ́ ní ìkùn yọ̀ọ̀ tí ì dà kọ́mọwọ́ ti dà àmọ́ àbí kọ́ ọmọ béèrè irú kíní báyìí ni mo fẹ́ irú báyìí ni mo fẹ́ ìgbéyàwó èsè irú báwọn bí bàbá rẹ ni yóò ń wáyàwó àbí yóò ń wọ́kọ lérí ètò ẹni yóò má tẹ̀jíṣẹ́ ránni sí mi tòun bẹ́ẹ̀ bá ń wá ìyàwó àbọ̀kọ ńkọ́ báwo lèèyàn ṣe lè rí bàbá rẹ ni yóò bá wò ń wọ́kọ yóò bá kàn sí ẹnìkan kéèmí mọ̀ àámú yín àáyìn tolúṣe yín síra yín bó bá wù ọ́ ẹ bára yín sọ̀rọ̀ tí ìnà yín bá ti wọ̀ kì í sí wàhálà ká mọ́ fẹ́ra náà nílẹ̀ gbóná ń la ṣẹlẹ̀ mú dàgbàsókè ṣẹlẹ̀ bó bá lẹ̀ gbóná ẹja mọ́ fẹ́ra ara ká fẹ́ra ara kó bá rẹ́ni yóò wò lọ́mọ gbóná fẹ́ lọ́kùnrin lóbìnrin ká fẹ́ra ara ń ní dàgbàsókè ṣẹlẹ̀ mú dé bára ìgbóná kúkú ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ní eré ètò yà àríjú báyìí lọ lórí rògbòdìyàn lónà lórílẹ̀‐èdè Nàìjíríà ọlọ́run yé bara dẹ́kun rẹ ọlọ́run àní dákẹ́ náà ni àní dákẹ́ báyìí bàbá dákẹ́ tara ayé bàbá dákẹ́ bàbá wútọ̀ ewé kíní kan ní èlé gbogbo atán lẹ́ẹ̀kan ọlọ́run ìbára yanjú gbogbo rẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí ní bàjẹ́ Kwara yìí ní bàjẹ́ Ọ̀ṣun yìí ní bàjẹ́ ilẹ̀ gbóná lápapọ̀ èèyà ní bàjẹ́ láṣẹ Èdùmàrè àkí gbogbo yẹn rí adé èkúkú jú yín ṣe ẹ ṣeun gan ni ẹ ṣeun ọlọ́run ilé alálẹ̀ ìgbóná etí yín lẹ́yìn èkún yín lọ́wọ́ èèbà ṣe ní èlé po wá tán ànígbà náà ni ọlọ́run yẹn ṣàánú wa ẹ ṣeun gan o ní eré ètò yìí àní rújú báyìí lọ gbogbo ẹ̀yin yẹn bá mi darapọ̀ lónìí ẹ mọ́ gbàgbé láti subscribe sérí lérí Ìgbómìnà entertainment lérí YouTube Ìgbómìnà entertainment lérí Instagram Ìgbómìnà entertainment náà lè ní èrí Instagram lérí Facebook Èdè àti Àṣà Ìgbómìnà tàbí Ìgbómìnà entertainment péjì anọ́ọ̀sì ní Ìgbómìnà àti Ìgbómìnà entertainment náà ni ẹ darapọ̀ mọ́ kẹsí ikú mi lérí ètò yìí lédè Ìgbónà náà ni àmú èdè yìí àmú dára lára yá ká mọ̀ sọ èdè Ìgbónà iná yóò pójú owó ló ń bẹ lélẹ̀ Ìgbónà alólórin yóò pójú owó àní ìwọ̀n ọ̀jọ̀gbọ́n eríṣiríṣi èèyàn yóò láàmì láká là ní nílẹ̀ Ìgbónà èmi á sí ọmí ṣe ní ìyá àwọn mi èé ṣe Ìgbónà ní mí tọkàntọkàn ẹ jẹ́ a gbé àṣà àti ìṣera ní àrùgẹ òun náà nìyẹn tó yìí dá lé lérí ká gbé àṣà àti ìṣe Ìgbónà ká gbé lárugẹ ká bọ̀wọ̀ kó mẹ́rí adé òun ni ètò yìí òun ló dá lé lérí ẹ subscribe sérí YouTube channel Ìgbó torí èèyàn à ń bẹ lórí YouTube ẹ subscribe sí gbogbo sérí rẹ ká lè mọ go live Ìgbómìnà entertainment lórí Instagram náà Ìgbómìnà entertainment ni lérí page Ìgbómìnà entertainment òun náà ni gbogbo ẹni yóò bá ń lọ ilẹ̀ Ìgbónà Yetkun's guest house ẹ mọ́ gbàgbé wọ́n bẹ ní Òmù Àrán ní Ìwòye ibẹ̀
nìyẹn rà ilé 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 ìgbafẹ́ yóò dá gángíá bóyá ẹ fẹ́ lọ́jọ́ kan ọjọ́ méje kódà bójọ́sẹ̀ kan bójóṣù kan ní lóhùn àpẹẹrẹ ní agbègbè Ìgbónà Ìmọ̀ràn ni wọ́n gúnlẹ̀ sí ẹ̀yin ẹ kàn sí wọn ẹ pè wọ́n lórí aago ní gẹ̀yìn lọ́wọ́ kan ni yàrá yóò pójú owó wọ́n ní ẹ̀rọ ayélujára ń bẹ níbẹ̀ generator standby generator ni ó ń bẹ̀bẹ̀ wọ́n kalẹ̀ sí Ìwòyè ní ìlú Òmù àwọn Yetkuze guest house kẹmọ kàn sí wọn bẹ́ẹ̀ bá ti lè ṣeṣe lóhùn aráàbí ní gbogbo agbègbè rẹ̀ àníri ju báyìí lọ lónìí lérí ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tí pàdé ya lérí ètò ìbákan náà ní ọjọ́ mi ẹ ṣeun gbọ́dọ̀gbọ́ ni bá àwọn yóò pè lérí fídíò kan ẹ ṣeun Kàwúmi látòrò láti Ìlàlà mo dúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ rí yín bá àti gbogbo ẹ̀yin ẹ darapọ̀ mọ́ alẹ́ ní ọ̀nàrẹ́bù Bàṣírù òní ẹ ṣeun gan ni o ẹ̀yàn náà darapọ̀ mọ́ a ní eré ètò lónìí àti àwọn míì mọ́ háìdì kìnìún àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín ìfẹ́ náà ni ẹni sí a Ìgbónà ní bàjẹ́ láṣẹ Èdùmàrè wọn sọ Gbónà ẹ̀sọ́ sí ọmọ nílé ẹ jẹ́ ká mọ sọ sí ẹ̀sọ́ níta káwọn béèrè wí adàbòpá ní Ìgbónà ní mí bó ti mọ wí nìyẹn mọ́ mi ṣe yẹ̀yẹ́ bá sọ yà ẹni where are you from? I'm from Nigeria. What language is that? Is Yoruba, but it's called the Igbómìnà language in Yoruba land. No, mi ò ṣe máa ń sọ nù yóò sọ ọ́ jẹ́ kí èèyàn bẹ̀rẹ̀ wà àràbò ní mí èyí sọ bí yìí mo ti yá ẹ jẹ́ ká wà proud of èdè wa ó ṣe kókó ó ṣe pàtàkì èyìnbó wọ́n proud èdè wọn ni wọ́n ṣe ń sọ káàkiri àwọn Germans wọ́n wà proud of èdè wọn Italians wọ́n wà proud of èdè wọn Japanese wọ́n wà proud of èdè wọn ni ẹ wà àwọn Spanish wọ́n wà proud of èdè wọn ni ẹ jẹ́ ká náà ká wà proud of èdè wa ó ṣe kókó ó ṣe pàtàkì bẹ́ẹ̀ dé Portugal Portuguese ni wọ́n ń sọ ẹ jẹ́ káwa náà ká bá dé France French òun ni wọ́n ń sọ ẹ jẹ́ káwa proud ó ṣe ajẹ́ ẹ̀rọ Áfíríkà tí wọ́n kó bá wa láfíríkà ni ká máa ṣe dé léde èkán tí ìrà Áfíríkà yẹn rú bóyá èdè léde títí wọn nìkan ni wọ́n ń dá sọ àbí ká máa yéde léde sọ ẹ̀ náà ni ta ló kó bá wa láfíríkà ni bẹ́ẹ̀ bá dé Liberia náà ṣe Liberian English náà ń sọ lè dé títí wọn èmi dé náà tala ṣẹlẹ̀ Áfíríkà náà dákun ẹ̀ gèrè táwọn ṣèpèlera ọjọ́ tó gbogbo àṣà aláṣà ni wọ́n wù wá àṣà tí ayé kan wù wá àṣà tí ayé kan wù wá àṣà aláṣà ni wù wá ẹ dábọ̀ ẹ gèrè ẹ jẹ́ káṣà ara mọ̀ wù wá ẹ jẹ́ káṣà ara wù wá kéde wù wá ìṣe ara wù wá kọ̀rọ̀ ara wù wá ẹ ṣeun gan ni o alálẹ̀ Ìgbónà yẹ gbé gbogbo wa ó dàbọ̀.